Òkodoro Yorùbá tẹlifíṣàn ẹ̀ṣọ́ ní mara igba lé àṣà ní fa orílẹ̀-èdè sókè. Òkodoro Yorùbá tẹlifíṣàn kí ló fẹ́ tó bá ń bẹ̀. Ìdí ọdún là bẹ́lẹ́jọ́ máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo. Ohun ọ̀tún dúró dè ọ́ ń bẹ̀. Òkodoro Yorùbá tẹlifíṣàn. Ọmọ ṣe o, ẹ̀yin ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ ẹ sì wo ṣùbẹ́ṣùbẹ́ lọ́ba ní jàǹbá lọ́ba ní rìkìsí lọ́ba nílara, ẹ sì wò níran tí fi ń já ìlú Ògbómọ̀ṣọ́ sí ìhòòhò ní gbangba wálíà. Ọ̀nà wo ló gbà já ìlú Ògbómọ̀ṣọ́ sí ìhòòhò ni pé ṣùbẹ́ṣùbẹ́ ṣe fídíò kan níbi ọjọ́ mélòó kan sẹ́yìn tí mo wò ní orí ìkànnì YouTube. Fídíò yẹn ó gùn díẹ̀ ṣùgbọ́n mo mú bí ìmọ̀ bá yín yọ àwọn ọ̀rọ̀ yẹn, ìmọ̀ bá yín yọ lẹ́yọ kọ̀ọ̀kan kẹ́lẹ́ bá mọ̀ pé ẹ̀yin tẹ́ bá jọ ọmọ Ògbómọ̀ṣọ́ tẹ́ jọ bí ọmọ Ògbómọ̀ṣọ́ gangan ẹ mọ̀ pé ṣùbẹ́ṣùbẹ́ ọwọ́ àfi ń ṣẹlẹ́yà ń tà ní. Kí ni nǹkan tó sọ nínú fídíò ni pé kí n tó kọ́kọ́ lọ jìnnà ẹ jẹ́ n kí ọba wa bàbá wa Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ kábíyèsí o, kọ́lọ́ ń jẹ́ ní bàbá gùn. Ṣé rí gbogbo tó bá ti ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ Imam Dr. Yunus Toliat Ayélára a lè mọ̀ dá sí. Ẹ mọ̀ tí wọ́n ń pè ní Islam, ẹ mọ̀ pàtàkì Islam, àwa la mọ̀. Àwa tá a jẹ́ mùsùlùmí àwọn èkó àwọn òwà kò ní tọ́kàn wá. Gbogbo tó bá rí ọ̀sẹ̀ tó wáyé pé lórí Islam yìí ni o àkí ẹ Ọlọ́run ẹ bèrè dáadáa lọ́wọ́ àwọn tó bá jẹ́ mùsùlùmí gidi àkínkí ẹ ọ̀pọ̀lọpọ̀ owó sẹ́ni ẹgbà jókòó síbẹ̀. Nínú ọ̀rọ̀ ṣùgbẹ́ṣùgbẹ́ sọ inú mẹ́gbẹ́ fún kankan ni pé òun náà lọ sọ, òun náà ní ń pa, òun náà ní ń kún. Ó ní sẹ́nitọ́ Hamzat Ayọ̀adé Adéṣeun ó sọ nípa bàbá wọn pé ó sọ nípa dáadáa tí bàbá wọn ṣe, pé bàbá wọn pé wọ́n jẹ́ ẹnìkan tó yẹ pé nígbà tí wọ́n ń bẹ nígbà ayé wọn wọ́n máa fi òrí tan fìtílà láti jẹ́ kí àwọn èèyàn lè bá rí iná nínú mọ́ṣáláṣí. Wọ́n jẹ́ tí wọ́n fi òrí tan fìtílà fún ìmọ́lẹ̀ inú mọ́ṣáláṣí. Sẹ́nitọ́ Ayọ̀adé Adéṣeun wọ́n náà wá ṣèṣe ọmọ gidi, ọmọ tó ṣe é fẹ̀yìn lẹ̀ fún. Wọ́n wá sọ iná fìtílà, wọ́n sọ iná sólà nígbà tó lọ́n sọ wọ́n dé èèyàn. Ṣẹ́rípọ́ mọ rí ní Sẹ́nitọ́ Ayọ̀adé Adéṣeun, ṣẹ́rípọ́ mọ àlùbáríkà ni wọ́n. Àkọ́kọ́ nù. Ẹ̀ẹ̀kejì, ó ní orípa dáadáa Sẹ́nitọ́ Ayọ̀adé Adéṣeun Hamzat lọ́jọ́ wọn ó fi wọ́n jẹ máyégún gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ láyé bàbá ọba Ajagungbadé kọ́lọ́mbà kó bá ṣàforíjì fún bàbá. Ṣẹ̀pọ̀dí méjì. Ẹlẹ́ẹ̀kẹta tí ó ti wá kan ara lábùkù ni wọ́n á fẹ́ sọ yìí. Nígbà tí ó wà bọ̀rọ̀ jẹ́ ọ wá ní tó bá jẹ́ pé ìyàwó Sẹ́nitọ́ Ayọ̀adé Adéṣeun tó bá ipá wọn dá wọn mọ̀ tí wọ́n wà nílùú Ògbómọ̀ṣọ́ àwọn ọ̀bà rán ìyálóde lọ bá wọn kí wọ́n lè bá bá Sẹ́nitọ́ Ayọ̀adé Adéṣeun Hamzat sọ̀rọ̀ pé ibi tí wọ́n wà èké sọ́nà. Kọ̀ọ̀kan síbẹ̀ ọ wá ní tó bá jẹ́ pé wọ́n yá àwọn ọmọ wọn náà tó wà nílùú Ògbómọ̀ṣọ́ káwọn dá àwọn ọmọ wọn mọ̀ àwọn ọ̀bà rán àwọn ọ̀dọ́ kan lọ bá àwọn ọmọ wọn pé kí wọ́n bá wọn sọ̀rọ̀ pé ibi tí wọ́n wà yìí pé bọ́ bá dìtẹ̀ yẹn bọ́ bá jà. Ẹ dákun bóò lòun ṣe mọ̀ pé wọ́n ń bọ́ bá dìtẹ̀? Ta ló sọ fún pé Sẹ́nitọ́ Hamzat Ayọ̀adé Adéṣeun pé wọ́n ń bọ́ bá jà? Ṣé ẹ̀tọ́ wọn gẹ́gẹ́ bí ọmọ bí ìlú Ògbómọ̀ṣọ́ ṣé wọn ò ṣe ni? Ṣé wọ́n pè wọ́n fún ìdàgbàsókè ìlú kan pé káwọn náà ó kópa ń bẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ìlú, ṣé wọn ò kópa ní? Ẹni ó sọ fún gbogbo ayé ọgbọ́n léhùn abala kan nù. Ṣé wàá rí ibi tí mo sọ pé ṣùbẹ́ṣùbẹ́ lọ́ba ní jàǹbá ti já ẹ̀yìn ìlú Ògbómọ̀ṣọ́ sí òwò tẹ́ mọ̀. Èmi tẹ́ ń wí mo wá sí Ògbómọ̀ṣọ́ dáadáa mo máa ń lọ́jọ́ méjì mẹ́ta jọ́ mẹ́rin ṣùgbọ́n ẹ̀ lè mọ̀ láyé ẹ̀ lè rí mi láyé. Kódà kẹ́ ẹ máa tan torchlight káàkiri ẹ̀ lè rí mi. Kódà mo tún máa wá sí ilé ìgbà LAUTECH mo tún máa wá dáadáa. Kí n mọ́ fásitì yín ṣòfò ibi tí mo sọ pé ṣùbẹ́ṣùbẹ́ ti já Ògbómọ̀ṣọ́ sí òwò ní gbangba rèé.
ó sọ pé Sẹ́nitọ́ Hamzat Ayọ̀adé ṣe pé ìyàwó òun ò sí nílùú, ọmọ òun ò sí nílùú. Ẹ bá ń béèrè lọ́wọ́ Ṣùgbẹ́ṣùgbẹ́ ń tẹ́. Lóòótọ́ ó súnmọ́ ààfin, torí pé ó súnmọ́ ààfin lọ́jọ́ fẹ́ sọ̀rọ̀ yìí, ó súnmọ́ ààfin, ó sì mọ kọ̀rọ̀kọ̀ndú ààfin dáadáa, ó sì mọ̀ nípa ààfin, ọmọ ìrìn àjò ààfin dáadáa. Ẹ bá ń béèrè lọ́wọ́ Ṣùgbẹ́ṣùgbẹ́ pé ẹni tó jẹ́ olórí gangan, tó jẹ́ ẹni àkọ́kọ́ tí wọ́n tọ́ka sí pé ẹni àkọ́kọ́ nù ìlú rèé o, níbo ni ìyàwó wọn ń gbé. Àkọ́kọ́ ni pé sáwọn gangan ń sun inú ààfin, ṣé ń sun inú ààfin. Ẹ̀wù tó bá dalẹ́ tílẹ̀ bá ṣú, wọn ò ní bàbá fẹ́ wọ ìyẹ̀wù lọ sùn. Ẹ dákun, sí inú ààfin ni bàbá ń sùn gẹ́gẹ́ bí adarí ìlú. Àkọ́kọ́ nù. Ẹ̀ẹ̀kejì ni pé ìyàwó bàbá ń bo ní wà, ṣé ń bẹ láàfin. Nígbà gbọ́ ni pé kíníkè wà kọ́ mọ́ ní olórí, kíníkè sì wà kọ́ mọ́ ní àròlé. Ẹ dákun, ìyàwó bàbá olórí bàbá, ìyàwó bàbá ń bo lọ́wà. Ǹjẹ́ ní ọjọ́ ń gbé ní ìlú, tí ọjọ́ ń gbé ní ìlú ní Ògbómọ̀ṣọ́ ń bẹ̀ ni àbí wọ́n jọ ń sunú ààfin ni. Ẹ̀ẹ̀kejì, ìtọ́ wá sí kẹta ni pé àwọn ọmọ tí bàbá bí tá a lè pè lọ́mọ, níbo ni wọ́n wà, ṣé ní ìlú náà ń gbé, ṣé ní ìlú náà ń gbé, ṣé ń gbé ní ìlú. Tó bá jẹ́ pé àwọn náà ń gbé ní, bá pé ìyàwó wọn náà ń gbé ní ìlú, bóyá wọn ò bá ti rán àwọn obìnrin tí wọ́n jẹ́ obìnrin alálùbáríkà kan lọ bá àwọn obìnrin wọn náà, àwọn obìnrin ìlú pé ìyá wa ẹ bá ní bá bàbá sọ̀rọ̀, ọwọ́ wọn lọ̀rọ̀ yìí wà, kí wọ́n fà mọ́ọ̀mù lójúmọ́ra, kí wọ́n kàn lé àwọn wèrè dandan ẹlẹ́nu rúnrún tó wà nínú ibi tí wọ́n wá sápamọ́ sínú ààfin, wọ́n kàn lé ẹ bọ́ta. Ẹ bá ti lé ẹ bọ́ta, ẹ̀yin ẹ wá wò bóyá Imam Toliat, Dr. Yunus Toliat, bóyá wọn ò ní wá mọ́ mú rìpọ́ọ̀tù ẹ̀ wọ́n mú wá sínú bí, bóyá wọn ò ní mú wá. Tó bá jẹ́ pé àwọn ọmọ bàbá náà wà nínú ìlú ni, bóyá wọn ò bá ti rán àwọn ọ̀dọ́ àlùbáríkà tí wọ́n jẹ́ mùsùlùmí gidi, tí èsì mùsùlùmí jẹ̀ǹbẹ́tẹ̀, bóyá wọn ò bá ti rán wọn lọ bá àwọn ọmọ bàbá pé ẹ dákun ẹ bá ní bá bàbá sọ̀rọ̀, wọn mọ́ dáwùjọ mùsùlùmí láàmú mọ́. Wọ́n ó lé àwọn karambà ní olóòórùn bíi Ṣùgbẹ́ṣùgbẹ́, bíi pákó, bíi jẹ̀ǹtẹ́ẹ̀lì àdúwùlá, ẹ lé ẹ kúrò nínú ààfin, wọ́n já ààfin onísinmi. Bóyá Dr. Yunus Toliat Ayélára, bóyá wọn ò ní wá mọ́ give report ẹ̀ ó give. Bóyá pọ̀nlé tó ẹ wá mọ́ fún ààfin, bóyá wọn ò ní wá mọ́ fún kẹ́ ẹ jájọ, bóyá kò ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ìyẹn tí Ṣùgbẹ́ṣùgbẹ́ ń jẹ́ kó yá nísìn ni pé kò sólórí láàfin, kò sọmọ ọba náà láàfin. Bẹ́ẹ̀ ni, kò sọmọ láàfin. Tó bá yẹ pé olórí ń bẹ láàfin àbọ̀mọ́ ń bẹ láàfin ni wọ́n ṣe fídíò wọn bí wọ́n ṣe wà nínú ààfin, wọn ó jẹ́ àríyàn. Èyí tí Ṣùgbẹ́ṣùgbẹ́ sọ yìí, ó ṣẹlẹ̀ láyé bàbá wa Ṣọ̀ún Tànínà Ajagungbadé, kọ́lọ́run ọba kó bá ṣàforíjì fún bàbá. Nígbà tí bàbá náà kọ́kọ́ jẹ, bàbá ò ní wá sun ààfin, ìyàwó wọn ò wá, ọmọ wọn ò wá. Ṣùgbọ́n látàrí ìmọ̀ràn táwọn tó jẹ́ Ògbómọ̀ṣọ́ ń ṣọ̀kan, Ògbómọ̀ṣọ́ dínú pọ̀, tí wọ́n lọ bá bàbá pé kábíyèsí bàbá kò bójúmu, àti wá gbọ́ pé ẹ̀yin nìkan lẹ wà nínú ààfin, olórí ọba yín wí kò bá yín wá, ìyàwó ọmọ náà wá, ẹ̀yin gan náà rí ẹ̀ súnú ààfin gẹ́gẹ́ bí olórí ìlú, kò bójúmu. Gẹ́gẹ́ bí bàbá àlùbáríkà tí máa ń gbàmọ̀ràn tó sì fẹ́ dáadáa fún ìlú rẹ̀. Bàbá yìí ṣe kíni, ọ̀rọ̀ náà sì parí síbẹ̀. Àti ìyàwó àtàwọn bàbá wọn sì jọ wá sínú ààfin, wọ́n sì ń gbé nínú ààfin láti ìgbà náà. Wọn ò sì ságídí. Ọ̀rọ̀ tí mo sọ yìí, ẹ ń bá ní òrí bẹ́ẹ̀ kọjá mi. Ẹ ń bá ní tí mo sọ kò rí bẹ́ẹ̀ kọjá mi, kó jẹ́ kó sọ pé rọ́ ni. Ṣùgbẹ́ṣùgbẹ́ ló wúlẹ̀ o. Ẹ sọ fún Ṣùgbẹ́ṣùgbẹ́, ẹ ní kó mọ irú ọ̀rọ̀ tí ó mọ̀ sọ lórí ẹ̀rọ ayélujára, kì í ṣe gbogbo aṣọ káàsá lóòrùn. Tí bá ti ń sọ, àwọn kan bá yín mú pamọ́. Ṣé ẹ mọ̀ pé kọ̀pẹ́ Ṣùgbẹ́ṣùgbẹ́, ṣé ẹ mọ̀ pé ẹ má gbàgbé pé fọ́nrán rẹ̀ ń bẹ lórí ẹ̀rọ ayélujára, àwọn èèyàn ní lọ́wọ́ o, níbi tí ń lagídí pé àdéhùn tó ń ṣe fáwọn kọ́ lélẹ́yìí o,
ìyẹn ni pọ̀rọ̀ mọ́sáàsì ọjà gbó mọ́sáàsì ìlú Ògbómọ̀ṣọ́ wọ́n ti jọ fi nígbà tí wọ́n ti lọ ṣe trade pé wọ́n ti jọ negotiate pé tẹ́ ẹ bá ṣe tiwa àwa náà ṣe tiyín tádé wọn wá pé ẹ mọ́ ṣèyọnu tiyín ní í ṣe lórí nǹkan báyìí tí ó wà fẹ́ bọ́ sí bẹ́ẹ̀ mọ́ tí ṣùgbọ́n wa yarí gbogbo alágbọ́ first note ọ̀hún ń play rẹ̀ tẹ́ gbọ́ ẹ farabalẹ̀ ń play rẹ̀ tẹ́ tún gbọ́ ní tí ń ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́ yé gbogbo èèyàn ẹ̀yin ni ẹ mọ́ dà lóru ẹ̀sìn ń tọ́ba ẹ̀kẹ́ ẹ̀sìn gbogbo àwọn wèrè tó wà nínú ààfin tí wọ́n á sápamọ́ sábẹ́ yín tí wọ́n fẹ́ dojú ẹ̀sìn rú tí wọ́n fẹ́ bá yín lórúkọ jẹ́ ẹ̀lẹ́ ẹ̀ bọ́ọ̀ta àti pé tí bàbá náà sun ààfin nítorí aṣọ yìí náà ni pé ẹ bá ṣùgbẹ́ṣùgbẹ́ ń wọ̀ ó yẹ sẹ́nu ẹ kó tó gbẹ́nu ẹ̀ ń gbèkúgbè mọ́ sẹ́nitọ́ Hamzat Ayọ̀adé Adéṣeun wọ́n ṣe ń tẹ̀yàn lé wọ́n ṣe gbà wúyọ́ arábọ̀sibọ̀sì bàbá wa Dr. Yunus Sọ́lé àti aláṣẹ jẹ́ imam wọ́n ṣe gbà wúyọ́ tẹ̀yàn lè máa fi wúyọ́ wọn ò kéré nú ayé ẹ̀rí èèyàn ní tí mo sọ yìí ẹni ṣùgbẹ́ṣùgbẹ́ ọbọ̀ ọ̀tà ẹni kọ́ wá kọ́ sọ fún gbogbo ayé pé ọmọ pa pé kò rí bẹ́ẹ̀ ilé ọmọ Yorùbá kò jù báyìí lọ sọ mí kọ gbà mí fídíò tí ṣùgbẹ́ṣùgbẹ́ ṣe ó ti wà lọ́wọ́ mi gbogbo tó sọ ń bẹ̀ pátá gbogbo ẹ̀ ní mo bá yọ lẹ́yọ kọ̀ọ̀kan tẹ́ fi lè mọ̀ pé òun lọ já ìlú Ògbómọ̀ṣọ́ òwò níwájú gbogbo ayé kò jù báyìí lọ ó dàbọ̀ náà. Ìdí ọdún là bẹ́lẹ́jọ́ máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo ohun ọ̀tún dúró dè ọ́ ń bẹ̀ Òkodoro Yorùbá Tẹlifíṣàn.